kí Sheriff yẹ ẹ bá mi kí Sheriff yẹ ọlọ́lá ni Sheriff yẹ olówó ni Sheriff yẹ oníwàre Sheriff yẹ afúnni máyẹ bẹ̀rù Sheriff dára lẹ́nìyàn Sheriff dára lẹ́nìyàn ẹ bá mi kí Sheriff yẹ. Ìbálòdé tó ní o Àdùnní adé mórí bá fọlọ́ ọ̀run ọba kọ́dá yẹ ọba ṣẹ̀dá ọ̀run ni. Mo wá dé torí Adédayọ̀ tí ń sọjọ́ bí lóní ọmọ Balógun tí ń sọjọ́ bí lóní SPD dòdò dáwà òkú oríire òní òkú ọdún ènì wá ṣe tẹ̀mí ìsinmi lágbára Ọlọ́run ọba Gbémisọ́lá SB ló gbé mi wá bí oníbọ̀sẹ̀dé akéwì wá bá ń kéèyàn dáadáa wá bá ń kárí dùnnú mi tí ń sọjọ́ bí lóní oníkórí jẹ́ òpẹ́ nílé ayé SPD ọmọ Balógun máa gbọ́ dídùn ẹnu mi Èkó níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ Èkó ló lókun lọ́sà àwa lọ́lọ́run fún. Èkó ló lókun lọ́sà àwa lọ́lọ́run fún. Òkun ò ṣe é gbé lọ síbì kan ọ̀sà ò ṣe é gbé lọ síbì kan Èkó ló lókun lọ́sà àwa lọ́lọ́run fún. Èkó akéde ìlú ọgbọ́n ọmọ Èkó àrò mi sálẹ̀ gbẹlẹgbẹ Èkó àrò ṣẹ̀ṣẹ̀ máa jà ọmọ mi níwájú ọmọ mi lẹ́yìn Èkó akéde ìlú òkun alábàlúbò omi ta ló sọ pé ẹ̀dómi lẹ́ẹ̀kọ́ mo lẹ́ẹ̀ bá ń bi wọ́n lérè pé ta ló látàbàtúbù bàbomi kómi Àtàbàtúbù bàbòdòkodò Èkó àdélé tágé sáré jẹ ẹlẹ́sẹ̀ méjì lọ ẹni bá délùú Èkó bò bá gbọ́ o tónítàn báre lóyìnbó kò lè gbọ́mọ́ afẹ́fẹ́ tó nípọ̀ ọ̀nbẹ ní bèbè òkun fàájì tó nípọ̀ ọ̀nbẹ ní bèbè ọ̀sà jẹ̀bẹ́yì la fi ju ilé wa rìn gbẹ̀ǹdẹ́kọ̀ gun wá pa ṣíọ̀ṣíọ̀ ọmọ Kútèrè ọmọ àṣàlò ogun òṣà ní ẹsẹ̀ ẹ má ṣe Kútèrè o torí òṣà ń gbòbí Kútèrè ń gbòdìdì orí lọ́wọ́ ẹni ẹ̀yin lọ́mọ mi níwájú omi lẹ́yìn Èkó akéde ìlú ọgbọ́n ọmọ Balógun o ó ti wá sọjọ́ bí tó oníkórí jẹ́ òpẹ́ nílé ayé ò ní fọdún eléyìí sópin lágbára Ọlọ́run ọba ìgbà rẹ tó ti ń dùn yín Olódùmarè ò ní jẹ́ ó dì kí ikán bọ́n bá wá bèrè pé ta nìkọrin adùn sí ọ létí Àdùnní adé lèmi jẹ́ Olúwa dá mi lọ́lá lèmi jẹ́ torí ọmọlá ní mí toró wọn lálọ́ ń gbèsè nínú ilé àwọn bàbá mi Bọ́sẹ̀dé akéwì lèmi jẹ́ ara akẹ́ni mi ò máa jógbẹ́ ẹrú ni mi máa jógbẹ́ ẹ̀kọ́ torí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sinmi èmi tún lọ́mọ olówó dùn ọ́ máa jí fèé gbèsè.